Auzubillahi minasyaitonirrahim. Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi wabarakatuh. A kí gbogbo àwọn Mùsùlùmí káàkiri àgbáláyé. Ọ̀gá o. Ẹ jọ̀ọ́ lórí ọ̀rọ̀ tó ń jà bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn lórí ọ̀rọ̀ Haja Hafsat àti Abdulrahman tó ń ṣẹlẹ̀ nílọrin. Issue yẹn wá ṣẹlẹ̀, mo wá rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń tag ẹ̀ mọ́ ilé kéwú. Nígbà táwọn èèyàn sọ nísìnyí wọ́n ní pé ilé kéwú tí Abdulrahman yìí lọ ní Darul Uloom, wọ́n sọ pé bọ̀bọ́ yẹn lọ. Àwọn wá gbé pé ibẹ̀ náà ti ń kọ́ wọn. Àwọn nǹkan tán wá lọ comment wípé ẹ má mú ọmọ yín lọ ilé kéwú Madrasat ti bí Darul Uloom bí Markaz Agége. Wọ́n á dákọ̀ gbogbo àwọn ilé kéwú yẹn lọ bẹ́ẹ̀. Kí ló dé, kí lẹ fẹ́ gbà ń bẹ̀? Tí wọ́n sọ pé Markaz wọ́n ń kọ́ wọn ní ìkọ̀kúkọ̀ bẹ́ẹ̀ ni. Síbí kéwú ni wọ́n ń kọ́ wọn. Síbí Al-Qur'an ni wọ́n ń kọ́ wọn. Síbí ìmọ̀ ni wọ́n ń kọ́ wọn. Kí ló dé? Mo wá rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n ń jáde tán láwọn jíṣẹ́ Ọlọ́run ọba lórí social media yìí, ọ̀pọ̀lọpọ̀ wọn àpò ara wọn ni wọ́n ń jíṣẹ́ fún, wọn ò jíṣẹ́ f'Ọlọ́run. A wá ti torí wípé ẹnìkan jáde ní yunifásitì kan, wọ́n wà tí ò dáa. Sí yẹn ni ó wà tánì sí méjì yunifásitì yẹn pé yunifásitì yẹn ló kọ́ ní nǹkan tí ò ṣe, nǹkan tí ò dáa yẹn. Kò rí bẹ́ẹ̀ láyé. Ṣé bọ́nà bá ló dá àwọn ẹ̀dá, ló dá dáhùn dá gbogbo wọn. Wọ́n náà ló dẹ̀ dá Ṣàítánì. Ṣùgbọ́n tó ń dẹ̀ ya nǹkan tó fẹ́ yà nìyẹn. Ọmọ tó ń bá kọ́ nílé kéwú kan tó bá wà tí ò dáa, kìí sí ilé kéwú yẹn ló ṣe kíni ló kọ̀. Ẹ má attach kíní mọ́ ilé kéwú kankan. Ẹ̀dọ́gbọ́n fi ń polówó ilé kéwú ló dáa jù àbí ilé kéwú ló dáa jù níbo? Ẹni tó mọ̀ dé hàn bá mọ̀ ní ọmọ sí láìláìláìlá. Ọmọ síbi tí ṣe ọmọ sí. Ẹ fẹ́ ilé kéwú kalẹ̀. Ìka tó bá ṣẹ̀ lọ bá ń gé. And besides, ọ̀rọ̀ yìí ti wà ní court. Ẹ má fa ọ̀rọ̀ yìí lórí social media mọ́. Ẹ jẹ́ kí àwọn appropriate personnel tí wọ́n ṣe follow up case yẹn. Ó ti wà ní court. Ẹ jẹ́ kí court ó dájọ́, wọ́n dẹ̀ yanjú nǹkan tó bá fẹ́ ṣe. Mímọ̀ ó jẹ wá lógún. Mo fẹ́ throw challenge yìí sí àwọn àfáà méjì kan àti gbogbo àwọn Salafi tí wọ́n bá ní pé àwọn náà sọ kí ní ọ̀rọ̀ yẹn. Ẹ já fi ọ̀rọ̀ Hafsat àbí òsì Hafsat kalẹ̀. Ẹ jẹ́ káwọn ìjọba ẹ jẹ́ kóòtù ó dá ẹjọ́ yẹn. Ẹ pàṣẹ sọ̀rọ̀ mímọ̀. Àwa táàkìú àfẹ́ ṣe kí ni? Àfẹ́ gbá fact, àfẹ́ mọ fact. Mo tẹ̀ mọ́ láìkí tó wáyé pé ìmọ̀ ni pé okay, when you seek follow leg, mo láìkí ẹ̀ láti follow up ẹ̀. Kí lọ́rọ̀ yẹn? Ọ̀rọ̀ kan jà ràn tó di pọ̀rọ̀ Hafsat àbí ọ̀rọ̀ Hafsat òdì. Ó ní pé àgbàlagbà àfáà kan ní Salafi, wọ́n ní pé ìyá ànàbí àti bàbá ànàbí inú náà ni wọ́n wà. Àwọn ará àwọn èèyàn tí wọ́n post fídíò wípé ìdílé Markaz sọ wípé bàbá ànàbí àti ànàbí òsì kíni kò sí nínú náà. Àfáà wa Sheikh Ibrahim Onímọ̀jẹ̀sìn Àlìkàyí náà, àwọn náà mú tiwọn jáde. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà náà ní ń gbé jáde. Àmọ́ àwọn àfáà méjì kan wá sí kíni, wọ́n wá da ojú kọ àwọn àfáà yìí. Ta ni ẹni náà? Òun náà ni Abu Sufyan àti àfáà wa dàpẹ́ Ahmad Yelimoy àbí Yelimoy yìí, I don't know. Yelimoy yìí, I don't know. Pé kí n dákọ̀ wọn ni pé àwọn ni wọ́n ń tàpá àwọn ìbá ti sọ̀rọ̀ yẹn pé kò rí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ àwọn yànnà bẹ́ẹ̀ náà bí wọ́n wà nínú wọn bẹ́ẹ̀ sọ pé àlàmọ̀ kan kíni kan. Nígbà tó náà wà dé, mo wá rí fídíò kan láìpẹ́ yìí tí ọ̀kan àwọn Markaz ara àwọn ọmọdọ́mọ Sheikh Adam, product Sheikh Adam àti ọmọ Mudiru Markaz tó ní. Ìyẹn Ustaz Adam Moshood àbí tí n bá gbàgbé.
dà pé Adam Moshood wọ́n wá gbé jáde wọ́n wá mú different evidence wá nínú Al-Qur'an pé tí wọ́n bá lo àbí wọ́n ti lò rí tí sí bàbá tó bí yẹn bí àbí ẹ̀gbọ́n àbí èèyàn wọ́n dẹ̀ mú wá nínú Al-Qur'an àti reference sí ọ̀rọ̀ wọn wọ́n tún wá mú wá wọ́n lè fi sọ yí pé tọ̀ wọ́n ló bá tó fánà bí inú apá pé tọ̀ àti ibi tó ti wá níbi tó kalẹ̀ sí gbogbo wọn mọ́. Ẹ̀yin méjèèjì àfáwà Abu Sufyan àtẹnìkejì wọn Ahmad Yelima yìí àbí Yelima dẹ̀ ni ẹ jọ̀ọ́ ẹ padà sórí ẹ fi ọ̀rọ̀ after no after ẹ fi kalẹ̀ for now ẹ yí káwọn ìjọba dá yẹn àwọn kò tó dá yẹn ẹ já padà sórí ọ̀rọ̀ mímọ̀ báyìí. Ṣé ẹ ti gba nǹkan tí àfáà yìí sọ wípé bóyá àṣìgbọ́ ló ṣe ẹni tó sọ bẹ́ẹ̀ tọ́ nǹkan tí àfáà Adamu yìí sọ o àti ju ọkàlẹ̀ o àgbọ́ ọ̀rọ̀ àdìsí yẹn yé ni o àbọ̀rọ̀ yẹn ò yé wa tó ni o kẹ́ ẹ sọ jáde ọ̀tẹ́ ìlú evidence mi tẹ́lẹ̀ fi rọ́ọ̀dù kí lórúkọ ẹ̀ àfáà yìí ẹgbẹ́ jáde jẹ́ ká rí ìyẹn gẹ́gẹ́ jẹ́ ká sọ challenge sí ẹ̀yin méjèèjì àtàwọn fàtàwọn máa sọ pé tọ̀tọ̀ máa evidence lè fi back up ẹ jẹ́ ká mọ the fact tó yẹ ẹnìkan challenge mi ní sí náà ti jẹta kọ́ nìyẹn ni wá wẹ̀ ó ní ẹ̀dá ìmọ̀lọ́wọ́ jẹ́ bá ìyá náà bí yìí ẹ̀rọ gbàna bí yìí ìfẹ́ sọ pé òun ni ó sì pẹ̀ fún gbogbo àwọn ẹ̀dá nígbà kìnìkan wọ́n ní kí ni ìwúrí ànábì nígbà tó bá ju yàtọ̀ bá rẹ̀ sínú náà tó dẹ̀ fẹ́ sí pẹ̀ ìwọ tó fẹ́ plead fún àwọn èèyàn kí ni ìwúrí nígbà tí wọ́n máa ń sọ pé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ o kí wọ́n jù sínú náà. Wọ́n á mú fídíò Ustaz jáde Adam Moshood wọ́n á mú jáde mo play fún wọn mo wá rí i pé ó dà pé bóyá ọ̀rọ̀ afso àná afso ni ẹ fi yẹn kalẹ̀ ẹ padà ẹ jọ torí tọ́lọ́run gbé ẹ bá jẹ́ ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ mímọ̀ tẹ̀lé máa ń fẹ́ òdodo ọ̀rọ̀ ẹ bá mi ṣe fídíò yẹ kí kọ́ lọ́dọ̀ Abu Sufyan àfà Abu Sufyan àti àfà kejì mi ò kì í dákọ̀ bọ́ pé àwọn ẹni wọ́n gbé kinní yẹn rù jù àti ẹni àfà tó bá jáde sùn náà báyà mo jókòó tó bá gbà pé lóòótọ́ ìyá náà ẹ̀dọ̀ bá nàbí ìrù náà ni wọ́n wà káwọn ló mẹ́rin wọn wá ẹ tako tí àfà Ustaz Adamu tí wọ́n sọ ẹjọ́ torí tọ́lọ̀ ẹ jẹ́ ká mọ òdodo ọ̀rọ̀ bẹ́ẹ̀ sẹ́yìn lẹ́wà lójú ọ̀nà ni o ẹ mú jáde ṣé ọ̀rọ̀ tí àfà Adamu yìí sọ ní gbogbo àwọn reference tí wọ́n wá nínú Quran ṣé Quran ló ń purọ́ ni o bóyá mú àdìsí wà tó tako pé Quran purọ́ bóyá sì mú àyà Quran náà wà tó tako pé tọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn gbọ́n ti bí àfà yìí ṣe tó pẹ̀lú mímọ̀ pẹ̀lú làákàyè with well presentation mo sì mú wá ẹjọ́ yẹn gẹ́gẹ́ ní kẹ́ jẹ́ ká ṣe ẹjọ́ bá mi gbé tó bá jẹ́ ọmọ tó yẹ pé ẹ láìkí mímọ̀ ẹ mú láì kẹ́ ẹ mọ òdodo ọ̀rọ̀ kẹ́ ẹ mọ the pure truth ẹjọ́ bá mi share fídíò yẹn jẹ́ kó lọ́dọ̀ wọn ẹ bá mi táàgì wọn ẹ bá mi share lọ́dọ̀ wọn káwọn olùkí ni kí wọ́n fún wa ní ẹ bá mọ̀ nípa ẹ̀ ẹ fọ̀rọ̀ pé Sufi kan ló ń ba kíní kan jẹ́ ẹ fi kalẹ̀ nípa ilé àwọn Sufi ba kíní kan yẹn gbẹ̀ngàn ba kíní kan jẹ́ yẹn kò wúlò fún alásìkò sí ẹni tá a kọ́ ní ká tó wúwa ẹ̀ka tinú ẹ̀ tó fẹ́ ṣe ló ti ṣe yẹn ẹ yẹ ká mọ̀ lóòótọ́ ká mọ̀ stand yín ṣùgbọ́n akẹ́yìn náà jáde bá gbé tọ́ ẹ sì bẹ̀yẹn gbọ́ ni o ìyá náà jáde wà náà bí ò sínú náà o àbí iná náà sì wà o kẹ̀dẹ̀ mẹ́rin tí yín náà wà tẹ́ fi bí a fídíò yẹn kẹ́ lọ wo fídíò Ustaz Adamu yẹn dáadáa kẹ́ wá mú ẹ̀rí wá Ọlọ́run wà fún wa Ọlọ́run wà pẹ̀lú wa Masalam.